ǹjẹ́ ẹ̀kú lè mọ kára lé ẹ̀rì wá mo kéré ọ̀nà gbogbo ẹni tí mo bá wájú pátápátá mo kí pẹ́ ẹ̀kú wájú akadọ́ ọ̀rọ̀ agogo náà ló kọ́ mi Àjàó àròní mi agogo aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ agbọ́ kí n baba ńlá bàbá ọlọ́rọ̀ ṣe mo kí n káàbọ̀ sí ẹwà èdè Yorùbá TV níbi tá ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kan ọjọ́ kan ìwé tá a mú tá ń kà lọ́wọ́ òun náà ni àgbàlagbà kan èyí wọn apá kejì àjà ló lẹ́rù ta ẹsẹ̀ kà tán ń gbé léyìí tí mo ti ṣèlérí fún yín pé a láǹfààní láti ka àwọn ìwé bàbá wa Ọládẹ̀jọ Òkèdìjí síwájú àti síwájú sí i orí kejì mo ṣèlérí pàtì tẹ̀ síwájú àkọlé tí mẹ́ńbẹ̀ tòlótòló gbọ́mọdé ẹ̀mí tòlótòló gbọ́mọdé ẹ̀mí tòlótòló gbọ́mọdé ẹ̀mí ẹ wá nǹkan fìdílé ẹ̀já àjọ gbádùn òwe síwájú àti síwájú sí i ẹ má wá gbàgbé ìgbàkigbà tẹ́ bá wọ ìkànnì yìí ẹ rí i dájú pé ẹ subscribe kẹ́lí mọ́ rí àmì lásìkò tí mo bá ń fi fídíò míì síbẹ̀ bákan náà kọ̀nà ẹni kankan kọ̀nà lówó kọ̀nà ẹni dátà ìgbàkigbà tẹ́ bá polówó ọjà pàdé níkànnì yìí ẹ má fò kúrò lórí ẹ ẹ má skip kúrò lórí ẹ ni mò ń gbìyànjú àti sọ kó lè jàǹfààní fún ọ̀rẹ́ yín olólùfẹ́ àti àyànfẹ́ yín lónìí tàbí lọ́jọ́ kan tẹ́nì kankan mọ̀ àjẹrí òbèlèrè ẹ̀já kónú ọpọ́n kájọ wakọ̀ dàgbà alàgbàlúgbò omi tòlótòló gbọ́ máa di ẹ̀mí orí kejì nu taxi gbé lápàdé kalẹ̀ níwájú ilé rẹ̀ ní ìdí aró kọ̀mú tóun wẹ̀ bá nílé ṣùgbọ́n ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù ọ wọlé àtẹ̀gùn ẹ̀yìn kò lè lọ́gbà wọlé káwọn ará ilé ọmọ bá àmàgbó ti dé ó ń fọ àtẹ̀gùn náà ní méjì méjì ni bó ti ń gòkè lọ kò dúró ní pálọ̀ rárá ó kó sí yàrá rẹ̀ tààrà ni ó yan aṣọrun rẹ̀ sílẹ̀ ó sì mú òmíràn wọ̀ ó tún pààrọ̀ fìlà orí rẹ̀ náà ó padà sí pálọ̀ ó sí àmàlà orí tábìlì wò ọkà ti gan sínú àwo gbẹ̀gìrì ti kí kò sì ta sánsán mọ́ ṣùgbọ́n ibi ọ̀pá ìmọ̀lẹ́ lónà yìí jà yá ibi pasúlẹ̀ ọjọ́bọ lápàdé wú àmàlà tútù mọ́dọ̀ ó sì bẹ̀rẹ̀ sí pèsè fún ọbẹ̀ tútù n ò lè jẹ́ ìgbà tó lúwa rẹ̀ rí gbígbóná ni ibi tí lápàdé ti ń bo òkèlè làǹtìlàǹtì ní tàfà ti wọlé dé òun àti jayé ọlá lápàdé rẹ́rìn ńgbà tó rí jayé ọlá ó sì wí pé ọmọ jayé ọkùnrin ogun ohun tó pa lápàdé lẹ́rìn ni kókó gbàǹdùgbàǹdù tó wà níwájú jayé ọlá tí gbogbo èèyàn fi máa ń pè é ní àbí kókó lórí kókó yìí ti wà lórí rẹ̀ tẹ́lẹ̀ kó tó tún wá já ìjà ìṣù tó wó lára kalẹ̀ láti bí ọ̀sẹ̀ kan yìí lápàdé sí oúnjẹ rẹ̀ ó ní kí tàfà jẹ ìyókù tàfà náà ń kó ìkúùkù gbọ́ àmàlà oúnjẹ bí ẹni tí ọ̀jẹ̀ rí ó parí rẹ̀ kíá ó sì tún lọ gbé àjẹkù ara rẹ̀ àárọ̀ ó sì jẹ gbogbo rẹ̀ pátápátá ibi tí tàfà ti ń jẹ ń lọ ní lápàdé ti bọ́ aṣọ run jayé ọlá tó sì wọ aṣọ kakí kan báyìí fún un kakí ìpọn koko àtẹ̀wò àti ṣòkòtò ìṣòkòtò tí rẹ̀ ti bù lórúnkún aṣọ mìíràn ni wọ́n sì fi lẹ̀ wò léjìká kò sí kò ya àgbẹ̀roko bí o ti wá dúró yìí lápàdé ṣàlàyé fún tàfà àti jayé ọlá dáradára bí wọ́n ti ṣe ń kọ́ wọn títí gbogbo rẹ̀ fi yé wọn ọ̀nà ìkùnlé náà ni wọ́n tún gbà jáde tàfà ló kọ́kọ́ sọ̀kalẹ̀ lọ sí ojú títì láti lọ dá takisí dúró ó fi ara mọ́ ilé tímọ́tímọ́ tàfà dúró ti mọ́tò náà bí lápàdé àti jayé ọlá ti ń sọ̀kalẹ̀ bọ̀ bí wọ́n ti súnmọ́ mọ́tò tàfà àti lápàdé fi ara bo jayé ọlá wọ inú mọ́tò lọ takisí sí ó gbé wọn lọ tààrà sí adé ọ̀yọ́ ó sọ wọn kalẹ̀ ní àbáwọlé ilé ìwòsàn bẹ̀ ó sì lọ ní tirẹ̀ lápàdé wòye ipò inú rẹ̀ sì dùn pé kò sí ọlọ́pàá kankan ní ìdúró nítòsí lóòótọ́ bí wọ́n bá wà ń bẹ̀ ohun tí yóò ṣe náà ni yóò ṣe ṣùgbọ́n àìsí níbẹ̀ wọn ló pé ju tàfà fa jayé ọlá ní ọwọ́ ọ̀tún lápàdé sì fà á lọ́wọ́ òsì wọn rọra ń kẹ́ gẹ̀gẹ́ lọ bí ẹni tí ẹ̀mí rẹ̀ ti fọ́rẹ̀ bọ́ jayé ọlá náà ń kásẹ̀ ìyàwó lọ láàrin wọn ó ń ṣe tàgétàgé bí ọmọ àgùntàn tó ẹ̀sẹ̀ dáyé ó ń tẹsẹ̀ bọ́sẹ̀ bí ọmọ títí ojú rẹ̀ ń lọ́dàn yìí àwọn tó dì í mú jẹ́ kó fara rọ̀ wọ́n sì rọra ń lọ jẹ́ẹ́jẹ́ sínú ilé tí wọ́n ti dá aláìsàn lóhùn gbogbo àwọn tó wà nítòsí ń kí wọn pẹ̀lẹ́ àwọn tó dúró lọ́nà sì ń yàgò fún wọn gbogbo ènìyàn fún wọn láàyè bí wọ́n ti ń fà á ní tẹ̀tẹ̀ lọ òun náà ń gbin ó ń kérora ó ń mú tòkantòkan ó ń mí lókèlókè ó ń fì bí ẹni tó yìí ń kọ́ lójú wọ́n wọ yàrá kan lọ yàrá iṣẹ́ pàjáwìrì lọ́gán làwọn òṣìṣẹ́ ilé ìwòsàn ti tẹ jayé ọlá sórí pátákó gbọ́ọ̀rọ̀ kan báyìí tí wọ́n sì sí ẹ̀rọ ìfátẹ́gùn sí lára ẹnìkan gba orúkọ rẹ̀ àti àdúgbò tó ń gbé sínú ìwé kan lápàdé ṣàlàyé pé orí obì ló ti jábọ́ lóko orí bí yóò kú bí yóò yè lọ́wà kọ̀pẹ́ tí oníṣègùn fi dé ọ̀yẹ́ wò ó sì kọ oògùn tí wọ́n ó fún sínú ìwé kékeré kan báyìí àwọn òṣìṣẹ́ mìíràn gbé lọ sórí ibùsùn nínú gbọ̀ngàn gbọ́ọ̀rọ̀ kan ibẹ̀ kún fún àwọn onírúurú aláìsàn
wọ́n tò wọ́n dà sílẹ̀ ní bẹ̀bẹ̀rẹ̀bẹ̀ bí àwọn ọmọ iléèwé alálọ̀sùn kíá ni wọ́n ti fún Jayéọlá ní abẹ́rẹ́ oríṣi mẹ́ta wọ́n sì tún kó ọ̀pọ̀lọpọ̀ oògùn ródóródó fún láti gbé mì lẹ́yìn náà wọ́n fi àlọ̀kún kan báyìí pa á lára wọ́n fi wọ́ gbogbo ara rẹ̀ ìgbó wákàtí kan tó gba Lápàdé láti ìgbà tó wọ ilé ìwòsàn náà títí di ìgbà tó jáde kúrò rẹ̀ kíá ní takisí mìíràn tó ti gbé òun àti Tàfá padà sí Ìdí Aró bí wọ́n ti ń wo ilé wọn lọ́ọ̀kan Lápàdé kíyèsí pé mọ́tò ọlọ́pàá méjì dúró sí iwájú ìtàlé òun ó sì mọ̀ pé ọ̀ràn ti bá òun kọjá ń pátá bí òjò bá sú tó ń kù rírọ̀ náà ní òpin rẹ̀ ó sì lè fò ó pẹ̀lú àwòlẹ́sọ Lápàdé sọ̀kalẹ̀ nínú takisí Tàfá náà sì tẹ̀lé wọn lọ tààrà sọ́dọ̀ àwọn awakọ̀ ọlọ́pàá kan Lápàdé dé ọ̀dọ̀ awakọ̀ yìí ó ní ọ̀rẹ́ ta lẹ̀ ń béèrè o ọlọ́pàá náà wò ó ojú rẹ̀ fẹ̀rẹ̀ yọ jáde ní agbárí rẹ̀ ó sáré jáde nínú mọ́tò rẹ̀ ó kígbe pé Lápàdé ọ́ nìyí Lápàdé ọ́ nìyí Lápàdé wò ó ọ̀rẹ́rìn àwọn ọlọ́pàá ń bẹ́ sílẹ̀ nínú mọ́tò méjèèjì wọ́n ń sáré gìràgìrà bọ̀ lọ́dọ̀ Lápàdé Audu Karimu olórí ọlọ́pàá wà láàrin wọn àṣé tọ̀gá tọmọṣẹ́ wọn tilẹ̀ wá díẹ̀ mọ̀ kọ́ o kò sì sí ẹni tó wọṣọ ọba nínú wọn àtọ̀gá àtọmọṣẹ́ Lápàdé ní Audu mi nìyí abú ńkọ́ kò tọ́jọ́ mẹ́ta ǹjẹ́ kí n ṣẹ̀ṣẹ̀ mọ bí ọmọ rẹ yìí pé kí ni wọ́n wá ṣe ládùúgbò mi nìwọ náà yọ gànbóró sí mi yìí o gòkè sọ ń pálọ̀ kó mu bí àkàn ọ̀rẹ́ rẹ̀ sí Audu mi hẹlẹhẹlẹ ó ní Lápàdé dúró níbi tó wà yẹn wọ́n àti Tàfá rẹ̀ ẹ̀yin méjèèjì mo wá mú fún ẹ̀ṣẹ̀ ńlá tí ẹ ti dá mo mú wárántì lọ́wọ́ pẹ̀lú ẹnì sólítẹ́sàn Lápàdé wò ó tìyanu ó ní Audu kí ni mo ṣe kí ló dé kí la ṣe kẹ́ ṣé nítorí àwa méjì yìí náà ló fi wá kó gbọ́ ọlọ́pàá Ìbàdàn wá sí Ìdí Aró èmi sì ń ṣe bí ọwá kí mi ni tí mo ti ń ronú ibi tí wọ́n ti rówó ṣe gbogbo yín lálejò bó tiẹ̀ ṣe pé mo rúfin ní tòótọ́ ṣé bí ìwọ nìkan ti tó láti mú mi kó o dé kó o ní kí n ká lọ kí n ṣe tẹ̀lé ọ ìwọ ní ká máa wá di ajá sí kankan ká fi fìlà pa iṣẹ́ níwájú ọmọ ẹni Audu èyí mọ̀ ga o irú rẹ ní yọ̀dà pàgbé Audu ní Lápàdé ọ̀rá ìrégbè rárá ìwọ àti ọmọọṣẹ́ rẹ yìí Tàfá láàárọ̀ yìí ní nǹkan bí aago 9 sí 10 ẹ pa èèyàn méjì ní Báọládèjì bẹ́ẹ̀ bá fẹ́ ẹ lè sọ tó wù yín ṣùgbọ́n tipátipá kọ́ ni wọ́n fi mú yín wí àwíjàre kankan níyìn nítorí a lè rí mọ́lò nínú nǹkan tẹ́ ẹ bá wí láti fi bá yín ṣẹjọ́. nígbà tó bá yá ẹ tẹ̀lé mi wọ́ọ́rọ́wọ́ báyìí bí bẹ́ẹ̀ kọ́ wọ́n fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí ọwọ́ yín wọ́n sì fi agbára mú yín lọ Lápàdé ní Audu Karimu ohun tí yóò ní onímọ̀pá ìyàbò ti wí ọ̀hún ṣebí látàárọ̀ ni àwọn ọmọọṣẹ́ rẹ ti so mọ́ òpó wáyà wájú ilé mi yìí tèmi tiẹ̀ kọ́kọ́ sí bí wáyà jó wọn pa bẹ́ẹ̀ ni tí mo ní kí n rán lé sí ọ tí wọ́n ní mo jáde látàárọ̀ òní níbo ni abàbà ń wò ó tó ní wọ́n pààyàn sí jàre Audu dẹ́lẹ́kẹ́ ọjọ́ kó parí ọ̀rọ̀ rẹ̀ wá ní Lápàdé ọmọ gbọ́n lójú ara rẹ o ọ̀rẹ́ rìn títí òun sì ń dà lójú rẹ̀ ó ní ó kúkú jáde ó gbàgbé ni ìwọ àti Tàfá rẹ̀ gbé ẹnìkan jáde ní ilé rẹ̀ láàárọ̀ yìí ẹni ẹ̀ ń lọ sí Adé Ọ̀yọ́ onítọ̀húnjọ aláìsàn nítòótọ́ ṣùgbọ́n ìrọ̀lẹ́ fi pa ẹ kàn fi ṣe awúrúju taráyé jẹ ni Báọládèjì lẹ kọrí sí kì í ṣe Adé Ọ̀yọ́ kankan àwọn tó ń sọ ní ìsọ fún wa nígbà tẹ́ ń jáde lọ aránṣẹ́ béèrè ní Adé Ọ̀yọ́ àwọn ọlọ́pàá abẹ ní àwọn orí Báọládèjì lẹ lọ ẹ sì lọ pa àwọn olè kan tí ìjájọ dùn yín ni tó sọ òmíràn kí n gbọ́ ọgbọ́n tí alábàáwọn ló ń gbọ́n ẹ̀yin ni yọ́sàmọ́ tọgbọ́n ìwọ rò pé o lè gbọ́n tó àwọn ọlọ́pàá ni kò bá gbọ́n tó wa òfìsí ọlọ́pàá sílẹ̀ láti lọ́ọ́ mọ́ ṣàgbẹ̀ ìwọ fúnra rẹ mọ iṣẹ́ tó yí ọ Lápàdé ní ọ̀dà o Audu ń ọ̀bá òwe ṣé a kì í sì pẹ̀ nàró fábùké bó o bá fẹ́ fi ara rẹ ṣẹlẹ́yà nìṣó ní tẹ̀sán kó o sì ti ibẹ̀ mú mi lọ sí kóòtù ọwọ́ mi méjèèjì ni yí kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí kó lọ tì mí mọ́lé síwájú adájọ́ láti ro ẹjọ́ náà àbí níwájú ẹ̀yìn ọlọ́pàá bọ́yọ̀ gbàgbé pé rírò nìwọ́ máa rojọ́ lọ́hùn ẹlòmíràn ni yóò da àjọ máa ro lọ́hùn ṣùgbọ́n àánú rẹ̀ ṣe mí lọ́pọ̀lọpọ̀ ni mo fẹ́ kìlọ̀ fún ọ tẹ́lẹ̀ ọpẹ́ tó ti ń ba iṣẹ́ ọlọ́pàá bọ̀ kò sì wáyé kó o fi só gángan ní yíbàdí rẹ jẹ́ ńgbà tó kù rébété kó o sinmi kó o lẹ́nu iṣẹ́ ṣùgbọ́n ajá tí ọba sọnù kì í gbọ́ fèrè ọdẹ o bó o bá jẹ́ kí orí inú rẹ bá tòdí jẹ́ ìwọ lọ́mọ ẹjọ́ rẹ nìyẹn kì í ṣe tèmi lóòótọ́ a kì í dámọ̀ sí ilẹ̀kùn ṣùgbọ́n ká tó máa lọ jẹ́ kí n wí fún ọ pé nítòótọ́ ni mo gbé ẹnìkan tó já lórí igi obì lọ sí Adé Ọ̀yọ́ mo gbàgbé tẹ́lẹ̀ ni nígbà tí mo sọ pé n ò tí ì jáde lónìí
Jayéọlá ní orúkọ rẹ̀. Ọpẹ́ kí wọ́n tó dá wa lóhùn lọ́hùn bí mo sì ti ń bọ̀ náà ni mo pàdé rẹ ní èyí o mo sì rí àwọn ọmọ ẹsẹ̀ rẹ ní Adé Ọ̀yọ́ wọn ò yà mọ̀ mí nì ọ̀kan nínú wọn mo sàn lọ́wọ́ tí a fi kọjá lọ́dọ̀ rẹ̀ ọ̀kan ń bá ọmọge arẹwà kan báyìí tagi ọ̀kan ń tò gbé ọ̀kan yòókù dúró tandi bí èrè àrìmọ́lẹ̀ ìwọ béèrè lọ́wọ́ wọ́n sọ fún ọ pé Audu ké pàrà ó ní irọ́ lọ́pàá lápàdé irọ́ ọ̀nà wọ́n sí ọlọ́pàá kan tó dúró tì í ó ní ìwọ bá mi wá orúkọ àwọn ọlọ́pàá tí wọ́n wà ní Adé Ọ̀yọ́ láàárọ̀ yìí mo ìṣẹ̀ṣẹ̀ ní kí wọ́n kúrò níbẹ̀ ni o ńgbà tí iṣẹ́ òjijì dé bá mi wá orúkọ wọ́n ṣàlàyé fún mi bóyá ọ̀sán ni mo ní kí wọ́n lọ mọ́ ọmọ ọlọ́run tàbí mo ní kán lọ mọ́ tó gbé tàbí kí wọ́n lọ mọ́ tage àkókò sẹ́ni wọn lápàdé ní Audu Karimu ìwọ lọ wá faramọ́nù méjèèjì o ìwọ ló ní ọ̀gbàgbọ́ pé mo lọ sí Adé Ọ̀yọ́ ìwọ kan náà ló sì fẹ́ fapàsán yọ sí ẹni tí mo fẹ̀sùn ìmẹ́lẹ́ kàn níbo ni mo wá ti rí i bí n kò bá dé ọ̀hún ìwọ lọmọ bó ti ṣiṣẹ́ rẹ o kò sì sí ẹni tí kọ ajá ní gbogbo ṣùgbọ́n ìwọ lọ́mọ pé bí ẹlòmíràn bá wa dá sí i rònú rẹ̀ ọ̀pá ọlẹ́rìn díẹ̀ ní ìdàkejì mo fẹ́ ní oníran pé kì í ṣe gbogbo wọn ni mo sọ pé wọn ò fojú ṣiṣẹ́ wọn o nítorí mo rántí pé mo ṣàpèjúwe bí ọ̀kan nínú wọn ti dúró síbẹ̀ bí sọ́jà Dúmọ̀tà èwo ni mo pè é nínú wọn èmi tí mo lè tọ́ka rẹ̀ sí ọ ní iye ṣùgbọ́n o ò lè fi ipá mú mi tọ́ka rárá Audu ní kò tí ìyá lọ sọ̀rọ̀ ìgbà tó o bá ń joró ní àtìmọ́lé gbogbo tí tó o mà lọ sọ ní ò tilẹ̀ tí ìyá sá mo wá mú ọ nísinsìnyí ni mo sì fẹ́ dójú tì ọ́ ní àdúgbò rẹ ní ìyẹn ni kò ní jẹ́ kí n fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí ọ lọ́wọ́ sì jẹ́ ń yọ kinní kan sọ fún ọ o nítorí o lè mọ dára nínú dùn pé ọmọ irọ́ tí ọ pa ti wípé o lọ sí bá Ọládèjì lónìí irọ́ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ pátápátá ni nítorí ọ̀kan nínú yín ti jẹ́wọ́ fún wa ńgbà tí ìyá pa lórí ó ní òun fi ojú òun rí yín nígbà tí ẹ̀ ń pa ẹnìkan ń bẹ̀ ó ní bí òun ti ní kó máa bọ̀ ní ìgboro láti wá fẹjọ́ yín sùn ni òun pàdé àwọn ọlọ́pàá tí wọ́n sí òun mú pé òun lòún pa ó wọ aṣọ ọdẹ ó sì gbé ìbọn lé èjìká ó rò pé òun lè tàn wá ṣùgbọ́n ọlọ́pàá kan báyìí tó ti mú orí dàmọ̀ kíákíá gẹ́gẹ́ bí dánàdánà àti agúnbẹ̀ kan tó sá lọ ní àtìmọ́lé nígbà tí wọ́n bá ṣẹjọ́ lọ́wọ́ bí kì í bá ṣe ti ẹni tí tó mọ̀ tẹ́lẹ̀ yìí ìbá lọ máwọn ọlọ́pàá lọ́wọ́ nítorí wọn ìbá gbàgbọ́ pé ọ̀dẹ gidi ni lóòótọ́ àti Musa ẹ ó sì jọ máa pàdé ní àtìmọ́lé ẹjọ́ pa ẹni tí ẹ pa ni ẹ ó sì jọ rújọ́ rẹ̀ ni àwọn mìíràn lápàdé kò fọkàn sí ohun tí Audu ń wí mọ́ ó rántí bàbá ọdẹ tó bá wọn ní bá Ọládèjì ẹni tí àánú rẹ̀ ń ṣe ohun tó ń pè ní bàbá oníbàbá àṣẹ ọlọ́ṣà ni tó ń sì ń bá a dárò tó ń ti ń rò pé àwọn ọlọ́pàá yọ ọ́ dààmú rẹ̀ láì nídìí ó ní Audu ọ̀rọ̀ lásán ló ń sọ yìí mo ní kó o nì sóní tẹ̀sán ó tilẹ̀ ti ń pe ọjọ́ báyìí só o ní o mú mi ni o sì ní ẹlẹ́rìí àtàtà fọlífọlí agúnbẹ lọ́ka mi àbí bẹ́ẹ̀ kọ́ ṣé ọ́sà àdìgbà tèmi àti onítọ̀ ń bá fojú kojú nílé ẹjọ́ ká tó lè sọ ibi tí ó tọ́ wà ọ̀rọ̀ kò tí ì tó sọ bí tòlótòló bá gbọ́ máa di ẹ̀mí ọ̀rọ̀ máa wá tó sọ o ti mú mi báyìí àbí kí ló kù Audu díjú mọ́rí ó ní mo sáà mú ọ lẹ́ẹ̀kan yìí ọpẹ́ tó ti ń bọ́ lọ́wọ́ wa ọwọ́ tẹ̀ ọ́ lónìí ilẹ̀ mọ́ ọ pẹ́pẹ́yẹ ìbá àgbọ̀mí ewúrẹ́ mi ńgbà tó o bá déwájú adájọ́ ó lè mọ ìwé àwíjàre rẹ ọ̀rọ̀ rí o lè tà lọ́dọ̀ tèmi lónìí ó ti bó ti mọ́ ọ lọ́wọ́ bọ́ ọ fẹ́ o lè lọ dáyẹ̀yẹ ara rẹ sílẹ̀ ní kóòtù òṣùwọ̀n rẹ kún lónìí ni ọjọ́ pẹ́ tó ti rìn ní bèbè àtìmọ́lé ń sì dá ọ lọ́lá kó fẹsẹ̀ ara rẹ rìn wọnú mọ́tò bí bẹ́ẹ̀ kọ́ ǹbá ní kí wọ́n gbé ọ sọ sínú rẹ̀ bí àpò ìkúrọ́ ni tètè wọnú mọ́tò ọ̀hún láì ṣàwáwí mọ́ ọlá pé o ti wà nínú ìjọ ọlọ́pàá ni mo rí dá ọ yẹn o lápàdé mọ̀ wípé àròyé ò lè fa nǹkan kan yọ mọ́ ó yára bọ́ sínú mọ́tò ọlọ́pàá kíákíá ó ti jókòó tán kó tó kíyèsí pé gbogbo ojú fèrèsé àdúgbò ilé yẹn ti ń yọjú tí wọ́n sì ń wòran láì fọhùn àwọn kan ń minú àwọn kan ń rẹ́rìn bẹ́ẹ̀ ni àwọn kan ń pòṣé kọ́ mọ́ àwọn tó fara mọ́tò nínú wọn ṣùgbọ́n ó mọ̀ pé àwọn kan ní láti máa rò pé àtọ́júbọ̀ òun ló kó bá òun yìí wọ́n á ní ohun tójú ń wá lójú rí afagò kẹ́yìn àparò àyà alápàdé ń já díẹ̀díẹ̀ ó ń ronú irú ẹjọ́ tóun ò lè rò ńgbà tí wọ́n bá ń fi ọ̀rọ̀ wá òun lẹ́nu wò ó mọ̀ pé bóun bá parọ́ tí wọ́n lè tètè rí já òun gbé nìyẹn ó sì mọ̀ pé bó ti wò kí okùn irọ́ yìí tó kì í pẹ́ jà tóun ò sì wá ṣòro bíi ti Tàfá ẹni tí kì í bìkítà kò kúkú ka àwọn ọlọ́pàá sí nǹkan kan ayé òṣèṣe
láti kó Tàfá ní tí yóò wí, ṣùgbọ́n ó mọ̀ pé kò lè gbàgbé pé àwọn mú Jayéọlá lọ sí Adé Ọ̀yọ́. Tàfá kórìíra àwọn ọlọ́pàá ju èso lọ, bẹ́ẹ̀ ni bàbá kórìíra ẹlẹ́jọ́ ẹni ẹ̀bí la jẹ́. Tàfá lè dágunlá kó fi àbìkítà jẹ́wọ́ pé òótọ́ làwọn lọ sí bá Ọládèjì kó sáà mọ́ mẹ́nu bà ọ̀rọ̀ Délé àti Tìkúnlé o, ṣùgbọ́n ṣá o irọ́ ni, nítorí bí wọ́n tilẹ̀ da ọ̀bẹ dé Tàfá lọ́rùn kò jẹ́ ká kọ̀ ọkàn lè máa sọ àṣì lásán ni. ọ̀rọ̀ Tàfá wàá gba ọwọ́ kan sá àlésẹ́ràn dé Lápàdé séjòwò nbi tó jókòó sí láàrin ọlọ́pàá méjì. Ẹ̀rín ló ń rin ní tirẹ̀. Lápàdé mú sìgá kan ọ̀sáná sí i láti jẹ́ kí Tàfá wo ọ̀dọ̀ òun. Tàfá wò ó ní tòótọ́ ó sì rẹ́rìn-ín. Inú Lápàdé dùn. ọmọ ojú ni Tàfá, ó ní láti mọ ohun tí òun fẹ́ bá a sọ. Lápàdé ṣàkíyèsí pé mọ́tò tí àwọn wọ̀ dúró, àwọn ọlọ́pàá fà á lulẹ̀. Bí ó ti ń sọ̀ ni Tàfá ń tẹ̀lé, bí ìgbín fà ìkara wọn á tẹ̀lé. Tísà àwọn ọlọ́pàá ni Lápàdé kọ́kọ́ rò pé àwọn wà. Àfìgbà tó wo ibẹ̀ dáadáa torí pé Adé Ọ̀yọ́ ni, inú rẹ̀ dùn, ara rẹ̀ sì yá gágá. Áùdù ti gba kọ́kọ́rọ́ olóòjé sọ sápò nìyẹn. Wọ́n fẹ́ wádìí ní Adé Ọ̀yọ́ bóyá òótọ́ ló ń gbé aláìsàn kan wá síbẹ̀ láàárọ̀. Bí Áùdù ti ń bẹ́ sílẹ̀ nínú mọ́tò ló ń ké rárá wípé Lápàdé, Adé Ọ̀yọ́ ládé yìí o, tó ro irọ́ mìíràn tó pa o. Ó ṣe bí a ò lè dé Adé Ọ̀yọ́ nígbà tó ń purọ́ lẹ́ẹ̀kan. Ẹnu rẹ̀ sáàdùn, ó rò pé bọ́ba ti sọ ni wọ́n gbàgbọ́. Ibẹ̀ náà ládé yìí, bó ti ṣe ń bọ́ lọ́wọ́ mi látẹ̀yìnwá ló pé ìjà ànádùn mi horo wá nìṣó níbi tí ọlọ́kùnrin rẹ wà. Bóyá ó sì fẹ́ sọ pé ó ti padà lọ sílé rẹ̀ lẹ́yìn tí wọ́n dá a lóhùn. Ìyẹn náà ò nira, a ò ní ṣẹ̀ṣẹ̀ wá a lọ sílé rẹ̀. A ó rí ibi tí wọ́n kọ orúkọ rẹ̀ sílẹ̀ sí ní. Kò sí aláìsàn tí wọ́n wò ní tí wọ́n kì í fún ní káàdì. Wọ́n sì tún máa kọ orúkọ rẹ̀ sílẹ̀ sínú ìwé tiwọn. Bó o bá sì gbàgbé, jẹ́ kí n rán ọ létí pé Jayéọlá ló pe orúkọ rẹ̀ lẹ́ẹ̀kan o. Bó bá ti pa orúkọ dà, jẹ́ ká ètè gbọ́ nìyí o. Ó yá nìṣó kéèyàn máa parọ́ tí ò lè bò lẹ́yìn ẹsẹ̀. Ogun ẹni kì í dáni lójú la ò lè fi lórí. Lápàdé ara ń lọ, Tàfá sì ń jẹ́ lẹ́sẹ̀. Àwọn ọlọ́pàá náà tò tẹ̀lé wọn lẹ́yìn. Gbogbo wọn dàbí ìkàndù tó ń tò lọ. Wọ́n fẹ́ẹ́ máa tẹ ara wọn ní gìgísẹ̀. Wọ́n súnmọ́ ara wọn gádígádí. Lápàdé tún bẹ́ náà sí sìgá kan. Ó ń fi fàájì fàáfin rẹ̀. Ó ń jobi pẹ̀lú. Ó ti mọ̀ pé Áùdù ńlá ti tẹ́ lónìí, yóò sì fi àtẹ́tẹ́ rí. Ẹnu àyà sí àgbà tó wẹ̀wà sí jù, ẹ̀tẹ́ ní fi rè. Lápàdé sọ̀jìká ọ̀yàn lọ níwájú wọn. Ó ń fi sìgá háìtì. Ó ń fẹjú fàálẹ̀ kọ̀ọ̀kan. Wọ́n débẹ̀. Lápàdé wo ibi tí wọ́n tẹ́ Jayéọlá sílẹ̀ kan, kò rí ń bẹ̀ mọ́. Ẹ̀rù bà, ara rẹ̀ gbọ̀n rìrì, orí rẹ̀ fò, ó fìkà hánu. Ó gbójú sókè, ó tún gbójú sísàlẹ̀. Ó wá omi lójú, kò rí lójú rẹ̀. Wàyó, ìyẹn ni pé àwọn ọlọ́pàá ti bá àwọn oníṣẹ́ ìṣègùn dé. Wọ́n ti gbé Jayéọlá kúrò. Ìjàmbá labájọ tí Áùdù fi ń fọ́ bí olówó oko tó ń búramúramù bí kìnìún. Ṣùgbọ́n ìwé kan ni wọ́n ṣàkọ orúkọ rẹ̀ sí láàárọ̀. Ìwé náà ṣàyẹ kó wà níbẹ̀. Bóyá wọ́n sì tún lè jọ dé kí wọ́n fa ìwé yẹn náà ya, tàbí kí wọ́n gbé e pamọ́. Ọmọ aráyé le. Ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ibẹ̀ súnmọ́ wọn, ó sì bẹ̀rẹ̀ pé ta lè ń wá o. Lápàdé ní Jayéọlá tọ́já lórí obì lóko tí mo gbé wálẹ̀ kan ńlá wá wò. Áùdù ń wò ó lójú, ọ̀rẹ́rìn àbòsí. Oníṣẹ́ náà ní kí wọ́n ká lọ. Ó mú wọn lọ sí kọ̀rọ̀ kan ní gbọ̀ngàn gbọ́rọ̀ yìí. Ó ní ńgbà tí dókítà dé ló sọ pé ká gbé wá sí i. Ó nawọ́ sí ibi tí aláìsàn kan sùn sí. Aláìsàn náà daṣọ bojú, wọn ò lè rí ojú rẹ̀. Ó sì sùn lọ fọnfọn. Èémí ni wọ́n fi mọ̀ pé kò tí ì kú. Áùdù súré sí i. Ó mú ìwé pélébé kan tí wọ́n súnmọ́ ibùsùn náà. Ó kà á wò. Ojú rẹ̀ sì rẹ̀wẹ̀sì. Ó yanú lẹ̀ bí ajá mi lọ́pa. Ó ní Jayéọlá lórúkọ rẹ̀ nítòótọ́. Àárọ̀ yìí náà ni wọ́n sì gbé débí. Ni wọ́n gbé dé yìí, kí ló wá ti jẹ́ rí? Ó dákẹ́, kò parí ọ̀rọ̀ rẹ̀. Lápàdé ní Jayéọlá lórúkọ rẹ̀, bẹ́ẹ̀ bá tí ìfòfin yí padà nítorí kò tó sẹ́ lọ́wọ́ yín. Àkànní sì ní oríkì rẹ̀. Bóyá wọ́n lè kọ ìyẹn náà sí. Ará rẹ̀ mọ́ ni àbúrò Kàrímọ́ olórúkọ rẹ̀. Ọ̀rẹ́ tímọ́tímọ́ lòun àti Tàfá. A sì jọ gbé wá sí ìní pẹ̀lú nítorí rọ́ọ̀dà. Ìyàwó rẹ̀ Áùdù tí ìpanudé látẹ̀ẹ̀kan lójijì ló sí aṣọ ojú Jayéọlá pèrí. Kókó iwájú rẹ̀ sì hàn, ó sì ṣe gbàǹdùgbàǹdù. Bó ti sùn lọ nílẹ̀ yìí, ó dàbí akówó, ó tó ẹ̀sẹ́. Áùdù gbó jìgìjìgì, ó ní ń gbọ́. Ìwọ yìí wo ta ló gbé wá sí i? Jayéọlá yajú pẹ́, ṣùgbọ́n
kó tó lè fọhùn olùtọ́jú aláìsàn kan taari Audu sẹ́yìn gidigidi. Audu tàbí ọbíọ́ ó sì fi díjálẹ̀ pọ̀ nítorí ọba lójijì kò múra rẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀. Onítàn ké mọ́ pé aráàbò ni ọ́ ń bolo ti wá ẹni tó ẹsẹ̀ sùn látàárọ̀ ẹni tó ti jẹ̀rora títí tí dókítà gólábẹ́rẹ́ kó tó lè róorun sùn ìwà fọ́rí yìí wá ń jí àmì èèyàn sí ọ ni ta ló tiẹ̀ gbàṣẹ́ lọ́wọ́ rẹ̀ ta ló gbàṣẹ́ lọ́wọ́ rẹ̀ kó tó wọ wọ́ọ̀dù gan. mo ń lọ pé dókítà wá ó rí ìgbà tí wọ́n bá dé Audu dìde ńlẹ̀ ojú sì tí Tàfá ní yegede ojú tì ọ́. Audu ọ̀fọ̀hún ó ń ṣẹ́jú pàkópàkó ó yanu ọ̀rọ̀ jáde. Láìpẹ́ dókítà kan bínú bọ̀ ó wípé wèrè ọ̀ndà wo nọ́ọ̀sì ìwọ ló pe ọlọ́pàá kan fún mi. Ọ̀kan nínú àwọn tó wà níbẹ̀ ni ọlọ́pàá náà lẹ́ni tó wá jẹ́ aláìsàn. Dókítà ní irú ọlọ́pàá wo tiẹ̀ níbo ni wọ́n ti kọ́rin ilé iléeṣẹ́ ọlọ́pàá ta ló kó kágífẹ́ yìí rán dandan yìí. mo lọ fóònù sí olórí ọlọ́pàá mo sì fẹjọ́ sùn ẹ̀hàn náà lélẹ́yìí ọlọ́pàá kọ́ rárá kí akíndánidání kan já hospital kó máa sísọ lórí aláìsàn kẹ́ mọ́ sọ pé ọlọ́pàá ni. ẹ wo alàgbà ǹjẹ́ yìí kọ́ lẹ gbé ọkùnrin wa lẹ́ẹ̀kan kí lẹ wá tó kó àwọn burúkú ìwá ṣe bẹ́ẹ̀ bá wọn pé ẹ ò fọkàn tán wá nípa títọ́jú èèyàn yín ẹ wá gbé nǹkan yín kúrò lọ́dọ̀ wa o. ó ní àkókò tá à ń gba èèyàn láti wá bá bí aláìsàn wò ní lápàdé ló ń bá wé yẹn. Audu ò dúró gbà yòókù mọ́ ó sì yẹn kò dúró gbọbẹ̀ ó yí bìrí ó jáde kúrò nínú gbọ̀ngàn náà. Lápàdé pè padà Audu ó ti fẹ́ ṣe àwa sí aṣáàjọ wa ni bó ni wọ́n nìkan ṣe lè máa lọ Audu ni ẹ lè máa lọ bí ọ̀rọ̀ bá tó kàn nígbà tó bá yá wọ́n wá pé ọ tàbí kí n ránṣẹ́ sí ọ ọ̀rọ̀ ti parí báyìí náà. Lápàdé wa ni irọ́ o Audu agbẹ́dọ̀ ọlọ́mọ̀jẹ́ ìwọ fúnra rẹ ló gbé mi padà sí ilé mi nídìí àárò ó sì dìgbà tí mo bá rí lọ́ọ̀yà mi kí n tó mọ bí mo ti ṣe lórí ọ̀rọ̀ ìbanilórúkọ jẹ́ tó fún mi lẹ́ẹ̀kan. gbogbo Ìbàdàn ló péjọ síbi tó ti pè mí lápá yẹn ó wá fẹ́ tú mi lẹ̀ ní kọ̀rọ̀ ní irọ́ o ọ̀ǹtanra rẹ jẹ ni o n ò lè jẹ́ kó o máa lọ bẹ́ẹ̀ yẹn wá gbé mi padà fúnra rẹ. Audu ní dẹ́rẹ́bà wo wá gbé wọn lọ sí ìdí àárò. Lápàdé ní ọ̀rọ̀ dẹ́rẹ́bà kọ́ lélẹ́yìí o ìwọ fúnra rẹ lọ́ọ̀ka lọ wọ́n purọ́ mọ́ ọ̀pọ̀ yàgbẹ́ òòlùdí èèyàn mẹ́rin lọ fẹ́ fẹ̀dí rẹ̀ hàn pérọ́ ni wọ́n pa mọ́ ọ bó o bá sì tilẹ̀ ti bẹ̀rẹ̀ sí fìdí rẹ̀ hàn gbogbo ayé ni wọ́n sọ pé wèrè ti dé sí ọ. ìwọ fúnra rẹ ló kéde nídìí àárò pé kì í ṣe apànìyàn ń gbangba ilé mi ló ti lọ fi ẹnu rẹ̀ túbá pé ìbàjẹ́ mi ló ṣe lẹ́ẹ̀kan pé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ rárá. Audu ọ̀dáhùn mọ́ ó pẹ̀yìn dà ń wí lọ pé dẹ́rẹ́bà gbé wọn padà. Lẹ́yìn yìí láìmọ̀ pé Lápàdé àti Tàfá ń tẹ̀lé òun ó wí pé àkóbá ni làwọn olówó fún wọn yìí o onírọ̀ gbogbo wọn wá dójú tì mí láàrin àwùjọ tí nọ́ọ̀sì ajàjẹkù kan ti ń fìdí mi julẹ̀ jálẹ̀ bí apẹ̀rẹ̀ rèé àrífín ńlá ṣùgbọ́n kí n mọ́ lé ṣe ńgbà tó jẹ́ pé mi ni mo fà á mo bá wà lórí ẹ̀tọ́ mi dókítà ẹ̀sẹ̀ dáyé kan tí òtún ẹgbẹ́ ọmọ mi lè máa jágbé mọ́ mi bẹ́ẹ̀ yẹn. Lápàdé dàrú dàápọ̀ yẹn náà sì tún wá fi mí ṣe ẹ̀yẹ ẹjọ́ wọn bí àgbàlagbà tó sọ àgbàdo mọ́dé ló sọ ọ̀ra rẹ̀ di aláwàdà díẹ̀. Obìnrin tó lọ bímọ sáàrin ọjà lọ́sàn gangan ló ní kí gbogbo ayé mọ wá wò dí òun. Ara ìyá iṣẹ́ wa náà ni gbogbo rẹ̀ sá ìṣó ẹni ní tọwọ́ ní bọ́pọ̀ ọtí àgbàdo òsì lè tán lọ́ọ́ máa parò láíláí. Lápàdé rẹ̀ ní músẹ́ lẹ́yìn Audu náà jẹsẹ̀ mọ̀lẹ́ lọ níwájú ewúrẹ́ ń bínú ó ń fẹsẹ̀ halẹ̀ ó lè gbowó lówó rẹ̀ jẹ́ bí o. Lápàdé tó rántí ọ̀rọ̀ tí Tàfá sọ láàárọ̀ tí òun pè ní ìrégbè bí Audu bá rọ̀nà rẹ̀ ni ìbálò tí o mọ́lé báyìí ó ní ìbá fi ìkanra ohun tí ojú rẹ̀ rí nílé ìwòsàn mọ́. Ṣùgbọ́n bí ọ̀rọ̀ Tàfá àwòmọ́júlẹ̀kùn wẹ́yìn òkè a kì í pa eégún bọrí a kì í fi àkàlà gbọ̀ngbò bọ́ òsì irin ti kúrò lẹ́ran àmúpaléyá. Ó tó rántí bàbá ọdẹ ẹni tó ń kọ́kọ́ ń pè ní bàbá oníbàbá àsólè ni bóyá o lè sì kọ́ o bóyá àwọn ọlọ́pàá kan fẹ́ bà orúkọ rẹ̀ jẹ́ ni o ńgbà tí wọn ò rí ẹlòmíràn ti ràn mọ́ ọjà rí o ọjà bí o wọ́n ṣàtìmọ́ náà yóò sì tó ọjọ́ mẹ́ta gan kí ọ̀rọ̀ rẹ̀ ó tó fojú tì síbì kan àtìmọ́lé ni yóò wá di ìgbà náà. ńgbà tí Lápàdé dé ilé rẹ̀ ó gòkè lọ tààrà ó fẹ́rẹ̀ mọ́tò ìṣẹ́jú 5 lẹ́yìn tó ti wọlé tí mọ́tò àwọn ọlọ́pàá mìíràn fi tó ti dé tí àwọn ọlọ́pàá sì fi ara wọn sí gbogbo àyíká ilé rẹ̀. Ó wo aago ó sì yà á lẹ́nu pé aago kan ò tí ì lù ó tún fi ọkàn wo ohun tó ṣẹlẹ̀ láàrin wákàtí 5 sẹ́yìn bí irú rẹ̀ ṣẹlẹ̀ sí 60 ọdún. Èèyàn fẹ́ lè sọ wípé ó pọ̀ jù
irú rẹ̀ kì í ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kí wọ́n tó fi tí wọn yóò fi lọ jẹ́ ipò Olódùmarè iṣẹ́ lójoojúmọ́ ni Fọlápàdé Tàfá ló sì kọ́kọ́ dé láàárọ̀ nbí tóun ti ń retí ọlọ́kà nbí tóun ti ń múra oko lọ́wọ́ láti sájìnà sí ìjàngbọ̀n nìkúnlé tàbí ọbẹ̀ ọ̀wọ́lé súlẹ̀ aláyèémọ́ àyèmọ́ ìpọ́nlọ́kọ̀ Báwọládèjì lọ́nà wúlọ́hún òkú délé nínú pápá bàbá ọdẹ bàbá oníbàbá mọ́tò oníbúrẹ́dì jàyé ọ̀la àbí kókó lórí Audu Karimu nọ́ọ̀sì dókítà bàbá oníbàbá wà láti mọ́lé báyìí oko ò sí ń lọ mọ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà ò sì tí ì tó sọ sódìgbà tí tòlótòló bá gbọ́ máa di ẹ̀mí kí ọ̀rọ̀ náà ó tó sọ bẹ́ẹ̀ sì ni tòlótòló ò tí ì gbọ́ máa di ẹ̀mí ṣùgbọ́n ọ̀rọ̀ náà ń tó sọ bọ̀ ó kù díẹ̀ sá ẹni tí ọwọ́ rẹ̀ kò bá tí ì tẹ̀kú dà kì í béèrè ikú tó pa bàbá òun ó dìgbà náà báyìí la parí orí kejì ìwé náà àgbàlagbà kan látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé àgbà láàrin àwọn nǹkan Ọládẹ̀jọ Òkédìjí pẹ̀lú ògo àti agbára Ọlọ́run orí kẹta láti tẹ̀ síwájú láìpẹ́ àkọlé tí ń bẹ́ẹ̀ wèrè kan òkè ọ̀hún títí ìgbà náà ẹ rí i dájú pé ẹ láìkì ẹ fọ́lọ̀ péèjì mi lórí Facebook Awikonko TV Awikonko live àkàndá ọ̀rọ̀ Awikonko bákan náà ẹ subscribe sí YouTube channel tẹ́wà yìí ẹwà èdè Yorùbá TV ẹwà èdè Yorùbá TV Awikonko TV àkàndá ọ̀rọ̀ Awikonko TV àti bẹ́ẹ̀ lọ ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà Yorùbá ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjò àṣẹ o.